Alfa ọ̀rọ̀ òun ni o ẹ má bẹ̀rù ẹ má fòyà bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ Ọlọ́run èyí náà la fi ń kí àwọn bàbá wa tí wọ́n ń bẹ níkàlẹ̀ tó jẹ́ pé aṣíwájú ni wọ́n oníjọ ni wọ́n tí Ọlọ́run sì ń gbà fún wọn àwọn náà ní àlejò pàtàkì lórí ètò yìí bàbá wa Sheikh Maulana Alhaji Muhammad Taofeek Amototo Chief Missioner ìjọ Nasrullah Il-Fati tí a mọ̀ sí ìjọ NASFAT ṣéwù ẹ pé ṣéwù nulẹ̀ ṣéwù àwọn àbá ni wọ́n bẹ pẹ̀lú wa lóòrọ̀ yìí lẹ́yìn tí wọ́n gbé wa rìnrìn àjò tí wọ́n sì tọ́ wa sọ́nà lórí àkọlé tá a pè ní sàárà ṣíṣe ipa wo ni sàárà ń kó nínú ìgbésí ayé ẹ̀dá kí tẹ́lẹ̀ à ń pè ní sàárà báwo la ṣe ń ṣe sàárà àti sàárà fi ń gbà kí ló fà á tá à ń ṣe sàárà àti sàárà ò gbà kí lọ́lọ́run wá sọ nípa sàárà gan gbogbo àwọn nǹkan wọ̀nyí lánàá àǹfààní láti mọ̀ látọ̀dọ̀ bàbá wa lóòrọ̀ yìí tàbá wá sọ nípa sàárà kò sẹ́nìkan tí ìfẹ́ ṣe sàárà lójúmọ́ ẹlòmíì gan tó bá ti ń lọ títì báyìí yóò ti ṣe sọ́fọ̀n dání yóò máa jù fún àwọn tí ń tọrọ owó oníbàárà ṣé sàárà náà nìyóò náà kí là ń pè ní sàárà gan báwo la ṣe lè dá sàárà mọ̀ lóòótọ́ pé eléyìí tí mo ṣe yìí o sàárà ni mo ṣe yìí eléyìí tí mo ṣe yìí o mo tọrẹ ni o ọrẹ mo tọrẹ fún yàn léléyìí a náà fà láti gbọ́ láàárọ̀ yìí látẹnu bàbá wa Sheikh Muhammad Taofeek Amototo ṣéwù tí wọ́n jẹ́ Chief Missioner ìjọ Nasrullah Il-Fati a máa fi àsìkò yìí sálámù sọ̀bà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. tó bàbá bismillah. Innal hamdalillah na'maduhu wa nasta'inuhu wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa nusallimu ala sayyidina Muhammad sallallahu alaihi sayyidil wasallam. arab wal ajam wa ala alihi wa ashabihi wa liman tabi'ahu bil ihsan ila yawmiddin wa ba'd. Alhamdulillah adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah asẹ́yìn fún sayyidil wujudi Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. akí Ọlọ́run ayin Ọlọ́run pẹ̀lú gbólóhùn tí àfáà kan fi ń kí Ọlọ́run pé amídìtò ìláyí fídùá wàláhàsí ìyàtín alánímọ̀tín fàdọ́tẹ́ aláyà wàmínátì ánàlẹ́ àlì wálé àwòládì lámú ara mi sílẹ̀ òun takádásà rọ́bí sáàtò òun kúrò sí yàtùn wàlẹ́ ìsàbí màálùdì wàlá ó wà wà lìdùn tààlà ánìtẹ̀síríkì àǹkólè mísílátì kọdírù muhínú alimu gẹ́bí lamuyazal kọyúmọ́n lítẹ̀dìbírí òmùrè aláìkì fásubhánahu àǹkólè wásífin yunakisu àwa èdò bẹ̀lẹ̀kọ́líbì sátán wásífàtì sọlátún wátẹ̀sílímù minallahi sẹ́rùmọ̀dá alal Mustafa adi ilala airi sunnati alal Mustafa adi ilala airi sunnati. Adúpẹ́ fún Ọlọ́run ọba tó já sí pé ó ní kí àtẹ̀mí àtẹ̀yìn gbogbo mùsùlùmí tí à ń bẹ láyé lónìí tó tún ṣẹ́wà kù dé àsìkò tá a wà yìí adúpẹ́ fún ọba náà mímọ̀ ṣe wa kọ́ ní gbígbáyé wa lónìí tá a fi ṣẹ́kù gbogbo àwọn tí wọ́n sì ti lọ tí ààrí wọn mọ́ náà àìmọ́ ṣe kọ́ kì í ṣe pé ní wọ́n ṣe Ọlọ́run ju àwọn tá à ń bẹ láyé lónìí lọ àwa náà tí a sì ṣẹ́kù kì í ṣe pé ní ọgbọ́n wa ló débẹ̀ mímọ̀ ṣe wa kọ́lé débẹ̀ bí ó ṣe pé àánú Ọlọ́run la rí gbà. ọba tí wọ́n ti ṣe àkójọ àánú kọ́lá rẹ̀ nìkan kan wa
ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run. Síwájú a kí gbogbo àwọn àlùfáà wa ní orílẹ̀-èdè Tógó ní àyín, bàbá láti bàbá wa àgbà, bàbá wa ìmáàmù àgbà, bàbá wa ìmáàmù Abdulgani Raji alùmọ́sàbá ní jíkárí bàbá pẹ́ o. Ẹ ti ń pọ̀n wá látàná títí dòní Ọlọ́run o, tí ó bá fi dọ̀la wọn ka yín kúrò níwájú wa báyìí. Gbogbo ẹ̀mí àtàláfíà ara alùmọ́sàbá ní ṣe fún yín. Èyí tẹ́ fi jíṣẹ́ Ọlọ́run pẹ́ mọ́sàbá ní yọ̀ǹda fún yín. Bàbá wa Imam Saheed tó fi kádùgbà bàbá wa tí wọ́n ti wà ní aṣíwájú fún wa, àtàwọn bàbá wa tí wọ́n ti lọ, àtàwọn tí wọ́n kú láyé lónìí táwọn fóònù wọn sásọ. Ọlọ́run jẹ́ kí gbogbo wọn pẹ́ fún wa o. Mọ́sàjì arọ́lá yín lò pẹ́ ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run. La hawla wala quwwata illa billahi alayhi asin tó fi adóri bàbá wa tó já sí pé àwọn náà ni wọ́n jẹ́ kí gbogbo ayé máa gbọ́ ohùn àwọn àlùfáà ní ààyè yìí. Bàbá wa Alhaji Elétí Ọ̀fẹ́, Ọlọ́run mọ́sàbá ní kí yín, Ọlọ́run mọ́ pín yín nípa o. Ọba tí ó gbé yín kalẹ̀ pẹ̀lú dáadáa mọ́ bí yín wó fún wa báyìí ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run. La hawla wala quwwata illa billahi alayhi asim. Láì ní gbára wa lásìkò, a tún kí gbogbo àwọn ẹni tí Ọlọ́run ṣàánú fún, àwọn tí Ọlọ́run ọba kẹ́, tí àwọn náà tó wá ń ṣiṣẹ́ Ọlọ́run. Nítorí tí kò bá sí àwọn ẹni tí wọ́n ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́, irú ètò yìí kò ní máa lọ báyìí. Iná ni Alhaji wa ti ń kà látẹ̀kan gbogbo bí wọ́n ṣe ń ṣe lọ́tún lósì. Ọba tí ò wá jẹ́ kí ó sú ẹ̀yin ẹni tí Ọlọ́run ṣàánú fún náà, Ọlọ́run ò ní jẹ́ ó sú yín, Ọlọ́run ò ní jẹ́ ó rẹ̀ yín. Gbogbo ètò kú náà Ọlọ́run bá ní ṣe nírọ̀rùn fún yín ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run. Olúwa ti ní téèyàn bá ti ran iṣẹ́ òun lọ́wọ́, òun náà ó tún ran ẹni náà lọ́wọ́ ni. Ọlọ́run mọ́sàbá ní ran ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́. Láì ní gbẹ̀rẹ̀ wa lásìkò, ìbáraẹnisọ̀rọ̀ wa ní ojúmọ́ tòní yóò máa dá lórí pé sàárà ṣíṣe, tí ẹ̀dá bá ṣe sàárà, irú ládàá wo ní ń bẹ fún. Bí èèyàn bá tún ṣe, irú ipa wo ni sàárà máa ń kó nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá. A rí wípé Ọlọ́run bọ̀ ọ̀gá àgbà, Olúwa ní òun mọ̀ọ́rọ̀ àwọn ẹ̀dá tó Ọlọ́run bá dá. Ọlọ́run wá ní ẹni tó já sí pé ó ṣe sàárà fún ẹ̀ẹ́dẹ́gbẹ́, ó wá ṣe tán ní wọ́n ń wo pé sàárà tí mo ṣe yìí, mo ṣe lillahi wa rasulihi, mo ṣe fún Ọlọ́run àti ànábì rẹ̀ ní ń bẹ nínú wọn bẹ́ẹ̀. ń sì ń bẹ ẹ̀dá tó já sí pé ní yóò ṣe sàárà, tó bá ṣe sàárà yìí tán yóò máa wò ó pé ńgbà tí ẹni tó ṣe sàárà fún bá ń jáde, bóyá pẹ̀lú ohun tó fi ṣe sàárà fún, àbórí pé ní ń wọṣọ, àbórí pé ń jẹun, yóò máa wò ó pé ntò àwa màlá ṣe nǹkan tó ti ń lò yẹn fún. Allahu Akbar. Tí ì bá ṣe torí tòun ni kò mọ̀ ní rí oúnjẹ jẹ, kò mọ̀ ní rí sáré ànásì, ọpẹ́lọpẹ́ òun kò kún tó bẹ́ẹ̀. Ọlọ́run wá ń pè wá sí àkíyèsí náà Al-Qur'an. Ẹni bá ṣe sàárà ní ìtó já sí pé inú Ọlọ́run ó dùn sí, Olúwa sọ pé bada a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Masalu alladhina yunfiquna amwalahum fi sabilillahi kamasali habati anbatati sab'a sanabila fi kulli sumbulati mi'atun habati wallahu yudaifu liman yasha'u wallahu wasi'un alim. Olúwa ní àpèjúwe ẹni tó já sí pé iná nínú tí òun Ọlọ́run bá fún, a rí i pé gbogbo ohun tí ń bẹ lọ́wọ́ kálukú láyé wàláhì ọgbọ́n wa kọ́, agbára wa kọ́. Nínú Seburat Daud, Olúwa ní alimalu mali wa jannatu jannati ya ibadi isteri jannati bimali. Olúwa ní owó tòun Ọlọ́run bá ní, àlùjànnà òun Ọlọ́run lòun ní. Ó wá ní yá ìbádí, mo pe ẹ̀yin ẹrú mi, ìstẹ̀rí ẹra àlùjànnà mi pẹ̀lú owó mi. Tí ń túmọ̀ sí pé ẹni tó bá ti fi lè ṣe sàárà, tó bá ti lè náwó rẹ̀ bí Ọlọ́run ṣe fẹ́ ká ṣe, ó ti ra àlùjànnà kalẹ̀ fún ara rẹ̀ nù. Allahu Akbar. Ọlọ́run wá ní masalu alladhina yunfiquna amwalahum fi sabilillahi, gbogbo ẹni yòówù tí ń bá náwó rẹ̀ síbi tọ́lọ́run gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fẹ́ ká náà. Àwọn sàárà ọ̀nà pọ̀ lóríṣiríṣi téèyàn fi ń gbà ṣe sàárà. Sàárà ṣùgbọ́n èyí tí ó ní agbára jù
nítorí lọ́lájú náà ní tí ọwọ́ ọ̀tún bá fún yàn tí ọwọ́ òsì òsì mọ̀. Allahu akbar. ṣùgbọ́n sàárà tá a ṣe tán táwa dé ta táwọn ń pariwo ọlọ́run sọ láàyè kan pé la tubtilu sadaqatukum bil manni wal adha. ẹ má bà sàárà tẹ́ ẹ ṣe jẹ́ o pẹ̀lú ìyanràn àti pẹ̀lú fáàrí pé ẹ̀mí mọ̀ ni mo ṣe nídìí ẹ̀. wọ́n ní bí èèyàn bá ti fi lè dàníyàn pé òun fẹ́ ṣe sàárà ó fẹ́ ṣàánú fún èèyàn kan àbọ̀ ó fẹ́ ràn èèyàn kan lọ́wọ́ owó tó mú jáde òun síwájú kó tó dé ọwọ́ ẹni tó fẹ́ fún ọwọ́ ọlọ́run ló kọ́kọ́ bọ́ sí. Allahu akbar. àárín náà fi ń sọ pé ní ẹni tó máa fún ní nǹkan yóò sọ pé ní ọlọ́run ó gbà á. ọlọ́run ti kọ́kọ́ gbà náà kó tó dé ọwọ́ ẹni tẹ́ fún un. sàárà tí ọlọ́run ò bá gbà ẹni tẹ́ fún ò ní fi ṣe nǹkan kan. Allahu akbar. bí ọlọ́run ò bá sì ní ká ẹ fún ẹ lè rí fún. Jalla jalaluhu. títúmọ̀ sí pé gbogbo ohun téèyàn bá ṣe láyé wàláhì àwọn akọ́là ṣe. ọlọ́run lèyàn ṣe kíni lèyàn ṣe fún. gbogbo ohun téèyàn sì ṣe kò gbé ó ṣe ìjọ tí ó ṣe kíni tí ó gbé ẹ̀san rẹ̀ ni. ọlọ́run wá ní àpèjúwe tó já sí pé iná tó ní síbi tó wọn ọlọ́run kàmọ́sàlẹ̀ àbátì àfiwé gẹ́gẹ́ bí irúgbìn á rí àwọn tí wọ́n ń dáko nígbà tí wọ́n bá kọlẹ̀ tán kọbè wọ́n wá mú àgbàdo ni àbí ẹ̀wà àbí ọkà bàbà àbí jéró téèyàn bá wá gbìn sínú ebè tí wọ́n kọ yẹn olúwa ní á rí i pé nígbà tábà fi sínú yẹ̀pẹ̀ ó lè jẹ́ 2 3 láàfin sínú ebè ṣùgbọ́n nígbà tí Ọlọ́run bá ní kí nǹkan yìí ó wù tó bá jáde ẹ wo àgbàdo ẹyọ 2 ni èèyàn ó kì bọ̀lẹ̀ ọkà bàbà náà bẹ́ẹ̀ náà ni àwọn jéró nígbà tí ó bá fi jáde nínú sírí kọ̀ọ̀kan míhà tún àbàtí a sì máa rí tó bí 100 kan ẹyọ àgbàdo lára ṣùkọ̀ àgbàdo kan. Allahu akbar. Olúwa ní wallahu yudaifu liman yasha'u òun àtúmọ̀ wá ṣàdìpèlé fún ẹlòmíì tó bá náwó síbi tọ́lọ́hún ju eléyìí lọ. tí túmọ̀ sí pé tá a bá ṣe sàárà pẹ̀lú bí inú ọlọ́run ṣe dùn tí ó dùn mọ́ ọlọ́run nínú tí ó yọ ọlọ́run nínú àwa náà ṣe kíni àwa náà rí yọ látọ̀dọ̀ ọlọ́run. ṣùgbọ́n tó ṣe sàárà tán tó já sí pé nítorí tí ń kàrán sọ tó ṣe sàárà fún àbúrò yàn kan lọ́wọ́ nítorí tí ń kàrán sọ pé ọtí ìbá sọ òun kò mọ̀ ní rí nǹkan báyìí ọlọ́run nífẹ̀ẹ́ sí. ṣùgbọ́n kí sàárà tá à ń ṣe kó lè bá a nítẹ̀wọ́gbà níwájú ọlọ́run káwa náà lè bá a gbà nínú ládá tí ọlọ́run sọ pé ní òun fún yàn ní àbàtún pé 100 kan sí rí láàrin lára àgbàdo tá a kẹ ọ̀kan bọ̀lẹ̀ kí lẹ́tà tí wọn náà lè bá a pọ̀ bẹ́ẹ̀ àfi ká ṣe é ní ìbámu lójú ọ̀nà tọ́lọ́run. ọlọ́run wá ní wallahu yudaifu liman yasha òun wa tó máa ṣàdìpèlé fẹ́ lómi jù bẹ́ẹ̀ lọ wallahu wasi'un alimu ọlọ́run ní òun ọlọ́run bá wasi'un ó gbáyè pípọ̀ ọlá rẹ̀ gbáyè pípọ̀ alimu gbogbo tí kálukú sì ń ṣe òun ṣe kí ni òun mọ̀ yóò sì san kálukú lẹ́sàn-án gbogbo iṣẹ́ rẹ̀ ẹni tó ṣe sàárà pẹ̀lú pé mo ṣe lillahi wa rasulihi ọlọ́run ṣe kí ni yóò san ní ẹ̀san iṣẹ́ rẹ̀. látara ibi tí mo dé yìí ló mú mi rántí bàbá kan ọlọ́run kẹ́ àbá náà púpọ̀ tí gbogbo ìlú wọn sì mọ̀ pé ẹni tó lọ ń ṣàánú fún ni. ó wá di lọ́jọ́ kan ẹnìkan wá ń kọjá ń wá ń pé ẹni tó lọ ń bá bùn kó bùn mí o ẹ ṣàánú mi nítorí tọ́lọ́hun àti tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. bàbá yìí ò sí nílé ṣùgbọ́n ọmọ rẹ̀ ń bẹ nínú ilé ọmọ tó wà ń bẹ nínú ilé yìí òun wá gbọ́ tí èèyàn fi ọlá ọlọ́run àti ànábì béèrè nǹkan. ó wá wò pé nígbà tó jẹ́ pé ọlọ́run sì kúkú kí àwọn bàbá àwọn ní àwọn jíjẹ ó ṣẹ́kù kí làwọn ò ní fún èèyàn sí. ọmọ bá wọlé ó bá lọ rè gbé oúnjẹ ó bu búrẹ́dì ó bu ọbẹ̀ ó gbé gbogbo àwọn nǹkan oúnjẹ tó wà nínú ilé wọn ó bu rẹ́sì ó bu lọ́kọ̀ọ̀kan báwọn ó wá gbé fún ẹni tí ń bẹ lọ́hùn ẹni tí ń tọrọ fíṣẹ̀bílì láì torí tọ́lọ́ àti tànàbì yìí. ìgbé fún tó gbé fún arákùnrin náà bá lọ bárakùnrin náà ṣe ń yẹ́yìn padà tí ń lọ ní bàbá rẹ̀ wọlé bàbá wa pàdé ẹ̀ lẹ́nu ọ̀nà bàbá wa wò pé níbo ni eléyìí ti wá làwọn bá ní ó béèrè fíṣẹ̀bílì láì nítorí tọ́lọ́hùn àti tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ló ń fi ṣe tí òun ṣe fún yìí. bàbá rẹ̀ wá wò pé ṣé ọlọ́run tànàbí ló mọ̀ ra gbogbo iye tó ń kó sílé ni ọwọ́ lọ́ọ̀rẹ́ kó gbogbo ohun tí ń bẹ́nu lé lọ́ọ̀rẹ́ kó fún ẹni tí ń tọrọ bára. bàbá rẹ̀ wá wò pé ó dáa òun sì ṣe fún ó bá fọ ọmọ náà wọlé
fífà olè tó fà wọlé báyìí ọlọ́rẹ̀ gé ní ọwọ́ ni Allahu Akbar. ní pé ìwọ ń fi tí òun fi wàhálà tóun ṣe wàhálà lé lórí ọ́fíìsì sàárà kí ló kàn mẹ́ ṣé wọ́n lọ bóun kójọ ni nígbà tó ń sọ pé léèyàn sọ pé nítorí tọ́lọ́ àti tànábì ó ti gbàgbé pé ní gbogbo ohun téèyàn bá ní láyé ọlọ́run ló fún yàn ẹni tọ́lọ́run sì tí ì fún náà táwọn wojú ọlọ́run lónìí wàlẹ́ má jẹ́ abanújẹ́ ẹ jẹ́ á ní sùúrù kásà ti máa ké pọ̀ ọlọ́run tá a bá ń pe ọlọ́run ní gbogbo ìgbà ọlọ́run ní òun ọlọ́run súnmọ́ wa fàáyín ní kọ̀ríbùn òjíìbù dáwà tàdáhì ìsàdáni ọlọ́run lóhun súnmọ́ wa òun ó sì máa jẹ́ pé ẹni tí ń bá ń pè òun ọlọ́run téèyàn ẹ̀dá ni kó fàmù dájú pé ẹni tó ń fẹ́ pè ó lè ṣe kíni yóò dáhùn lóhùn. bàbá yìí wá gé ọwọ́ ọmọ rẹ̀ yìí láì ní fọ̀rọ̀gùn ó wá fi ilẹ̀ bẹ́ẹ̀ ègbé wá regbè bàbá yìí ń sá ń bá láìfù rẹ̀ lọ ọmọ tó gé lọ́wọ́ náà ń bá láìfù rẹ̀ lọ nígbà tó lọ́nà náà wá gbé bí ṣeéṣe dé látara pé ó gé ọmọ lọ́wọ́ torí pé ṣe sàárà torí ọlọ́run wá pa gbogbo ohun tó ní ọlọ́run sì parẹ́ fún un. látara pé èèyàn béèrè àánú lọ́dọ̀ rẹ̀ nítorí orúkọ èmi tọ́lọ́run àti tànábì mi ọ̀sìsẹ́ ọmọ bọ́ ṣe ṣe yìí ọlọ́run náà gbogbo ohun tó wà ní ọlọ́run bá fẹ́ jẹ́ kó yé pé òun kọ́ ló ṣe kíni ló ní agbára rẹ̀ kọ́ ló fi rí ọgbọ́n rẹ̀ kọ́ ló fi kójọ òun ọlọ́run ló ń kójọ fún gbogbo ohun tó lòun ní tó gbójúlé ní ọlọ́run á gbà lọ́wọ́ rẹ̀ ó pa gbogbo ohun tó ní ó parẹ́ fún bákan náà ọmọ yìí wá ń bá láìfò rẹ̀ pẹ̀lú ẹni pé tí ò ní ọwọ́ mọ́ nígbà tó ọlọ́run wá fẹ́ ṣàánú ọmọ náà òun náà wá dẹni tó já sí pé ní ìwọ̀n ń jáde òun náà wọ́n ń tọrọ bárà káàkiri ojúlé ó wá di lọ́jọ́ kan òun náà wá dé ẹnu ọ̀nà bàbá olówó kan ọmọ bàbá olówó yìí náà wá ṣe bí òun náà ṣe ń jọ́ sí ó wá jáde bí ọmọ bàbá olówó yẹn ṣe jáde báyìí ọmọ bàbá rẹ̀ nílé pé ẹnìkan wà lẹ́nu ọ̀nà o ọmọbìnrin ni ṣùgbọ́n ń tọrọ fíṣẹ̀ bí lillahi wa rasulihi ń sọ pé ẹ dákun ẹ ṣàánú mi nítorí tọ́lá títà nábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ń túmọ̀ sí pé gbogbo ohun téèyàn bá ṣe bàbá àkànní máa ń kọ́ lónìí pé ní ẹni ṣe mí lóore kò sọnù jọ́mìíràn ló ṣe é dé ó ṣe ara rẹ̀ ó ṣe ọmọ rẹ̀ jọ́mìíràn ló ṣe é dé gbogbo ohun tí èèyàn bá ṣe ìmọ̀ ọ̀tàyàn lọ́rẹ̀ ọ̀sẹ̀ sàárà fún èèyàn tínú rẹ̀ dùn ni ọlọ́run padà dùn wọn náà nínú. ìmọ̀ ọba àyàn nu jẹ́ látara tó béèrè àbí ò tiẹ̀ béèrè kankan sáà mọ̀ bàyàn jẹ ọlọ́run ṣe kíni yóò bá òun náà nu jẹ padà gbogbo ohun tí èèyàn bá ṣe kò gbé. ọmọ yìí wá dẹni tí òun náà ń tọrọ bárà àti ń káàkiri ojúlé sójúlé nígbà tó wá débìlé bàbá kan tọ́lọ́run kẹ́ náà ọmọ bàbá tó wá jáde sí wà lọ sọ fún bàbá rẹ nínú ilé pé ẹni tí ń tọrọ bára yẹn dàkún ẹjẹ àṣà bàbá rẹ ní nítorí wọn ṣe ń sọ fún bàbá ní kò ń so àti bàbá àti ọmọ ọmọ bọ́ta bí wọ́n ṣe bọ́ta tí wọ́n rí wọ́n rí pé ọmọbìnrin tó sì rẹwà dáadáa bàbá yìí bá pè ló bá ní ìwọ ọmọ tó dáa tó báyìí kí ló sún ọ débi tí ó fi wájá sí pé ní bára lọ ń tọrọ káàkiri tó fi ń dẹni tí ń wá sàárà torí Ọlọ́run ọmọ bá kọ́ àlàyé wá ṣe fún bàbá olówó yẹn bí ìrìn àjò rẹ̀ ṣe ń bọ̀ wá bó ṣe ṣe sàárà bí bàbá rẹ̀ ṣe fún ó ṣàlàyé fún bàbá yìí wá wò pé ọ̀dà ó ní bóun ṣe ń wo tí ó ṣe rẹwà tó ìwọ̀n gbàgbọ́ pé ní kò ní ọwọ́ kan mọ́ ló bá pe ọmọ pé kọ́mọ rẹ̀ lọ rẹ̀ gbé oúnjẹ wá wọ́n bá fún un ní nǹkan ó jẹun tán ló bá ní ọ̀dà kó ṣẹ̀ṣọ́ pé bó ṣe rẹwà yìí òun fẹ́ fún ọmọ tòun. Allahu Akbar. pẹ̀lú ọwọ́ kan báyọ̀ tí gbàgbọ́ pé kò lọ́wọ́ ó lóun gbàgbọ́ bó ṣe rẹwà tó yìí pé èyí wọn adá tó bá kò ní lọ́wọ́ ó gbé ẹ̀mí ti tẹ̀ pé bóyá ń tàn ni. àbáyé bá ní òun fẹ́ fún ọmọ tòun ló bá ní ẹ fẹ́ òun pẹ̀lú bóun ṣe wà yìí àbáyé náà ní òun fẹ́ ọ̀dà wọn bá fẹ́ nígbà wọn ni ó wọlé wọn gbóúnjẹ fún un ó jẹun tán láti ká bomi fún un kó tiẹ̀ kọ́kọ́ wẹ̀ náà nítorí ó ti dọ̀tí ẹ̀wọ̀ báwọn bára ṣe máa rí ní Ṣàngó ó dọ̀tí wọn wá ní ká bomi fún un nígbà wọn bomi fún un ó wọlé wẹ̀ ó wẹ̀ tán yóò padà jáde tí wọ́n ní kó jẹun ǹjẹ́ kó yọ ọwọ́ báyìí kó máa fọwọ́ sí jẹun Ọlọ́run kan náà màláíkà Jíbírìlù sílẹ̀ kan náà wípé ọwọ́ tí bàbá rẹ̀ dá padà ń jó ní ṣébí torí tọ́lọ́run ni nítorí nǹkan sì fi ṣe sàárà fún ọ nítorí tọ́lọ́run àti tànábì náà ni Ọlọ́run bá dá ọwọ́ rẹ̀ padà. Allahu Akbar. látara pé òun ṣe sàárà nítorí tọ́lọ́run àti tànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ẹ wo bí Ọlọ́run ṣe máa ń ṣe bí èèyàn bá ṣe dáadáa kan Olúwa ni máa ń jà àbí asana ti falahu asiru amusalu a wà máa ń jà àbí sàáyé àti falahu sàáyé ìlà mísìlú a wà ń la yusilamu Olúwa ni ẹni bá mú dáadáa kan wá
tó ṣe iṣẹ́ olóore kan fẹ́mi ọlọ́run fàlà ohun asiru amusa àlọ́ mẹ́wàá ọrú ẹ̀ lọ́wọ́ ọlọ́run ṣe kí ni ló fi pààrọ̀ fún rẹ̀ níbẹ̀ ọwọ́ ni àwọn ń jà àbí sáyé àti bẹ́ẹ̀ náà tó bá sì ṣàbùrú kan fàlàwùjì sá ilá mi sílò wa hùn láàyò sí lámú ọlọ́run ní òun ò ní san lẹ́san kankan irú tó ṣe náà ní ó ṣe kí ni ó gbà nítorí òun láwọn ìṣàkóso àwa ni ká gbìyànjú ká jẹ́ kí sàárà ó pọ̀ nínú tí a mọ̀ sí ká lè bá rí ojú rí ọlọ́run nítorí sàárà ń máa ń pa ìbànújẹ́ ń máa ń sọ ìbànújẹ́ di ìdùnnú fún yàn bákan náà sàárà ń máa ń ti aburú jìnnà kúrò fún ọmọ kúrò fún ẹbí èèyàn máa ṣe sàárà mi níjọ́ mi tó já sí pé nítorí aburú kan tí máa ń bọ̀ yẹn ọlọ́run wàá fi ti aburú dànù àwọn tó máa bèèrè pé ní kí ni mo á ṣe bí orúkọ màmá wa kan ọlọ́run jẹ́ mi wọ́n gùn òun mo á béèrè pé kí n ṣe fọ́lọ́run tó fi bóun ti ra ìwọ mọ̀ pé sàárà tó ṣe ń ló ti dànù ẹ jẹ́ nílé kan sí yín látọ̀dọ̀ ànábì wa Muhammad sallama wọ́n ní Sayyida Aisha ó gba ọmọbìnrin kan sọ́dọ̀ ó gba ẹrú kan sọ́dọ̀ nígbà tó gba ẹrú ìsọ́dọ̀ ilé ẹ̀kan náà lọ́nà wa rán màláíkà Jibrilu sí pé kí ànábì ó sọ fún Aisha o wípé ọmọ tí wọ́n gbà sọ́dọ̀ yìí innaha min ahlinnar ọmọ náà ni o nítorí náà kọ́ kí wọ́n tètè ya lé jáde kúrò ní àkàtà wọn. tó ànábì bá lọ sọ fún Aisha pé tó wọ́n ní ọmọ tí ọgbà sọ́dọ̀ yìí o ọmọ náà ni o. ó ti gba wàhálà wọlé. ó ti gba abọ́dé. ó ti gba abọ́dé. ní pé kẹ́ẹ̀yà lé jáde o. ẹ̀nà Aisha náà bá pe ọmọ yìí pé bí ọmọ ètò bọ́ ṣe wúlò tó yìí bọ́ ṣe dáa tó. tíwà rẹ̀ dáa tó tutù lójú tó dáa níwà yìí tó wọ́n ní ọmọ náà ní ọba wọ́n ní ká lé ọ jáde. ẹrú yìí wá gbọ́rọ̀ náà inú rẹ̀ wá bàjẹ́ tóun ti wò ó pé òun wà lọ́dọ̀ ọ̀sẹ̀ ìdílé ojú ànábì wa Muhammad. tóun ti rí biire faradé. òun rí biire faradé òun wà lọ́dọ̀ ọ̀sẹ̀ ìdá Aisha tí òun dúpẹ́ fọlọ́n pé òun rí biire dúró sí. náà ní ká lè ń jáde báyìí tó ó wà nínú ìbànújẹ́ ṣùgbọ́n gbà tí Aisha wá fi sílẹ̀ Aisha wá gbé àwọn oúnjẹ fún un ó kó àwọn èso fún un ní pé ó dáa gbà. ọmọ yìí wá jáde pẹ̀lú ìbànújẹ́ nínú èso tí wọ́n fún yìí fàákàlà mi ní ha ó wá jẹ nínú rẹ̀ ó jẹ nínú ẹ̀ tán bí ń ṣe ń jẹ tí ó jẹ nínú ẹ̀ ó ṣẹ́kù sí lọ́wọ́ bẹ́ẹ̀ ni ẹnìkan máa kọjá ẹnìyẹn bọ́nà bá ní ẹ fún mi nítorí ọlọ́run ẹ̀ńtọ́lọ́ ń bá bùn kó bùn mi ó wá gbọ́gbólò náà pé ẹ̀ńtọ́lọ́ ń bá bùn kó bùn mi nítorí ọlọ́run tàbí ànábì Muhammad sallam ló bá jáde pé ó rántí pé ọ̀gá òun tó ń wà lọ́dọ̀ rẹ̀ ànábì Muhammad ni nítorí ẹ̀ ni wọ́n fi ń béèrè sàárà torí ọlọ́run yìí èso tó kù lọ́wọ́ tiẹ̀ bó ṣe gbé fún ẹni tí ń tọrọ sàárà torí ọlọ́run lẹ́ẹ̀kan náà bó ṣe sàárà yẹn báyìí ọlọ́run ti ní kí wọ́n sì pa orúkọ rẹ̀ kúrò nínú ọmọ náà. Allahu Akbar Allahu Akbar. látara pé ó ṣe sàárà nítorí tọ́lọ́ àti tànàbí wa Muhammad ọlọ́run tó wá wò pé ẹni tó ṣe sàárà ìkéṣe pé ó ní o bèèlé ká tó wá sọ pé ní ẹni tí ọlọ́run fún tí ò lé náà kò ní o ẹnu wọn bá tí wọ́n fún náà ló jẹ́ ń bẹ́ o èyí tó kò sì tún ṣe kíni ó tún fi ṣe sàárà lẹ́ẹ̀kan náà ọlọ́run ní kí wọ́n lọ rèé pa orúkọ rẹ̀ kúrò nínú ọmọ náà bẹ́ẹ̀ náà ni jìbìtì tún padà bá anábì àmọ́ pé anábì Muhammad sallallahu alayhi wa sallam ọmọbìnrin tí a ní kí ẹ ní ó jáde lẹ́ẹ̀kan ẹ lọ rèé gbà padà ó ti di ọmọ àlùjánnà padà látara sàárà tó ṣe ẹ wo bí tí sàárà gbé yàn lé bẹ́ẹ̀ náà ni ẹnìkọ̀ọ̀kan wa tá a bá lè gbìyànjú tá a bá lè ṣe sàárà nítorí tọ́lọ́ ti tànàbí wa Muhammad á gbà ládàá rẹ̀ fúnra wa á rí dùnnú láyé tàlùkì àmọ́ olúwa ní iná lẹ́dínà yóò fi kú náà fi sàráì wádùn ráì wà lè káàsì mí náà gẹ̀ẹ́sà ẹlòmíín bẹ yóò ṣe sàárà tán ẹni tó ṣe sàárà fún yìí bóyá wà lè ṣe é ó lè ṣe é ní ẹsẹ̀ kan tí ò tó nǹkan ni yóò bá bínú. bá ń gbé ohun tí mo ṣe fún ọ. ẹ bá ń gbé ohun fún ọmọ. mo ra ilẹ̀ fún bá ń gbé lẹ́ẹ̀mí. bá ń gbé. mo kọ́lé fún ọ jáde kó nílẹ̀. jáde kó ń bẹ̀. Allahu Akbar mo ra mọ́tò fún ẹ bá gbé mọ́tò mi. bá ń gbé nǹkan mi padà. aṣọ tí mo ra fún ọjọ́ ní. ó bá tẹ̀ ti gbó bá ń kó bẹ́ẹ̀. ńgbà kísà rẹ̀. Allahu Akbar. olúwa ní mo fẹ́ sè mọ́ mọ́sálásí jáde kó ń bẹ̀. ìfọ́ síbẹ̀ mọ́. ìwọ ẹlòmíì síbẹ̀. Allahu Akbar. olúwa ní irú àwọn nǹkan wọ̀nyí kò dáa fún mùsùlùmí láti máa ṣe tá a bá ti ṣe sàárà kágbà yìí pé ní àṣẹ lillahi wa rasulihi àwọn náà sì gbẹ̀san látọ̀dọ̀ ọlọ́run bá àwọn ní olúwa wa ní ẹni tó jásí pé ní ìnáwó rẹ̀ fi sàrà ìwádìí ráì àtẹni tí ń ná ní kọ̀rọ̀
àtẹni tí ń ná ní gbangba àtẹni tí ń ná nígbà tá ara dẹ̀ àtẹni tí ń ná nígbà tó jáde pé ní òun náà kò ní tó ṣùgbọ́n ó ṣàgbọ́ pé wọ́n sọ pé ní ẹ ṣàánú mi lillahi wa rasulihi nítorí Ọlọ́run tà Nábì wa Muhammad ó wá sí Olúwa ní irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n tún wá rí nǹkan tí ó bí wọn nínú lára ẹni tí wọ́n ṣe sàárà fún wọn àtúnṣe kínní wọn àbínú wàá fi iná anínásì wọ́n tún wá mójú kúrò fún ẹ̀dá ẹgbẹ́ wọn. Olúwa ní irú àwọn ẹni bẹ́ẹ̀ wallahu yuhibbu muhsinin irú àwọn ẹni bẹ́ẹ̀ òun nífẹ̀ẹ́ sí ẹni tí máa ń ṣe dáadáa. Ọlọ́run ní iṣẹ́ olóore nìyẹn iṣẹ́ kan tó yá sí pé ní téèyàn bá ṣe yóò rí ojú rí Ọlọ́run òun náà rí àánú gbà lọ́dọ̀ Ọlọ́run. Kárin ẹ̀dá ń bẹ tó já sí pé wọ́n nídìí fisabilillah ṣùgbọ́n àti béèrè ṣe kìnnì ó dọ̀ràn. Tí a bá tún wá mọ̀ tẹ́yà tún wá rí i pé ẹni yìí ó nídìí nǹkan báyìí ẹ dákun ẹ jẹ́ á ṣe fún un. ká má dúró dìgbà tí wàá béèrè. Ànábì Muhammad Ànábì ní afdalu sadaqa man wasala qabla su'al. Ànábì ní tó lóore jù nínú sàárà ni èyí tí èèyàn ṣe tẹ́ ẹ fún yàn síwájú ká ní tẹ́ ẹ fún yàn tó béèrè. Torí ẹ ti rí i pé ní ó ní ó nílò kíní yìí ó ní bùkátà nǹkan yìí téèyàn wá ṣe fún un ládàá tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà láyà Ànábì ní kò ló ń kà ọlọmọsà síjú àánú ẹnì kọ̀ọ̀kan wa mọ́sà fún wa níyọ̀ǹda ká lè ṣe káwa náà lè bá rí ojú rere tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká lè bá pàdé lọ́dọ̀ Ọlọ́run. Bákan náà àwọn atúní kò sí nínú gbogbo mùmínì láyé tó bá ṣe sàárà ìyún máa ń pa mí lẹ́rìn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín wa àwọn èèyàn wa ẹlòmíín bá gbin nǹkan bó bá gbin igi èso kan tí àwọn èèyàn bá wá ń ká èpè ni àwọn ẹlòmíín wa lọ rẹ so nǹkan mọ́bẹ̀ wọ́n lọ rẹ so aṣọ pupa àbí wọ́n so kinní kan wọ́n wá fi kọ́ igi kí wọ́n bá lè já. Lọ́dọ̀ Yorùbá ọ̀pá lèlè nù. ọ̀pá lèlè àánú máa ń ṣe mí púpọ̀ tí n bá rí irú rẹ̀. Olúwa ní ó sọ fún Ànábì Mùsàlámà yìí pé kò sí nínú ẹrú kan mọ́mí mùsùlùmí yẹ́gìrì sùgárísà gbogbo mùmíní kan tó jásí pé ní tó bá lọ rẹ̀ gbìn tó bá gbìyànjú tó rí igi kan gbìn igi náà wá yọ ìhìmọ́ ó jẹ́ igi tí ń sèso ni àbí kéèyàn tó ń ṣe igi tí ń sèso àwọn igi pọ̀ láyé lónìí tí ń ṣàǹfààní èyí téèyàn lè rí já bóyá téèyàn máa fẹ́ ṣe nǹkan lọ́dọ̀ àwọn bàbá tó máa ń ṣe nǹkan gbogbo àwọn nǹkan tó máa ń lò ní níjọ́ kan ẹnìkan wọ́n fẹ́ lo ewé kan nínú ọgbà fẹ́ǹsì bí wọ́n ti wá fẹ́ lò igi ewé òun wá yọ ọwọ́ síta wàláì ó kù nínú ọgbà rẹpẹtẹ o díẹ̀ kan tó kàn yọwọ́ síta lẹ́ni náà já o láti fi ṣàǹfààní wàláì nítorí pé ẹni tó ní nínú ilé ó sì rí i pé ẹnìkan ń fa igi oníta ó sì bọ́ta ó sì rí i pé àwọn sì ń já ewé mẹ́ọ̀ ó sì padà wọlé wàláì ó sì lọ rí bẹ́ igi náà. Allahu Akbar. Eléyìí wọ́n ní kọ́ yìí ó sojú mi ń jọ náà ni o mo wá wò pé la ilaha illallah. Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ọlọ́run ṣàánú gbogbo wa. Àmín. Igi kìí ṣe igi eléso wọn kàn tó fẹ́ jà fi ṣàǹfà ẹ̀wọ̀n pé ibi jíjà tó tún jà ń sàárà ni. Sàárà ni. Nítorí Ànábì ní gbogbo mùmíní tó bá gbìyànjú tó gbin igi kan láyé tó wá já sí pé ẹ̀dá kan ó wá lọ́bẹ̀ láì béèrè lọ́wọ́ rẹ̀ àbí láì sẹ́ni tó ní ń bẹ̀ ó sì ká ń bẹ̀ ó sì jẹ́ ó ní sadaqatu lahu ẹnu pé wọ́n ti ẹ̀já wọn jẹun sàárà lọ sí wọn sàárà ló jẹ́ fún ọ ọmọ gbalada pé ọ̀sẹ̀ sàárà ó ní wàmọ́ sàrákọ̀ mínihùn láhù sádàkọ́tù kódà kọ́ tó máa wá sí ń bẹ̀ ìmọ̀ bóyá àwọn èèyàn ti ẹ̀ bọ́ ń bẹ̀ wọ́n béèrè pé dákun afẹ́ já kínní yìí ni tó yọ̀ǹda fún wọn sàárà lọ́dẹ ọmọ gbalada pé ọ̀sẹ̀ sàárà ó dà káwá tó ní ọ̀tí ẹ̀ wá sí ń bẹ̀ sẹ́yìn pé ń bẹ̀ tó já sí pé ẹlòmíì bóyá ó nídìí àgbàdo ebi sì ń pa tí òrìn tí ó jẹ yóò kàn sáré wọ ọkọ̀ olóko kan yóò bá yá àbọ̀ rí ọsàn àbí mọ́ngòrò yóò wọnú oko kan yóò ká àwọn wa ní èyí tí wọ́n ti ẹ̀ tún ká ipe wọn tẹ̀ tún sọ fún ọ̀nù o ṣe bí wọ́n sà ti ẹ̀ jí ká sadaqatu lahu sàárà ni ó máa jẹ́ fẹ́ni tó gbin èso bí i wọ́n tún wá ní bákan náà èyí tó já sí pé ní ọgbìn kalẹ̀ Ọlọ́run wá kádàrá pé ẹ̀rí pé tẹ́lómi bá gbin nǹkan oko ìmọ̀ ìbẹ́pẹ lọ́gbìn àbí ọ̀gẹ̀dẹ̀ ẹ̀rí pé àbá máa ń kọ́ lórin pé ọ̀gẹ̀dẹ̀ kì í pọ́n kẹ́yẹ mọ́ yàdí ọ̀gẹ̀dẹ̀ kì í pọ́n kẹ́yẹ mọ́ yàdí o wọ́n máa sọ pé ẹyẹ ni ó yọ ojú ọ̀tá wa o bí èèyàn kan bá ń ṣe sàárà tí ń lo àwọn èèyàn nínú táwọn ẹ̀dá kan bá wá ní àwọn ọmọ fara ní ẹyẹ ni ó yọ ojú ọ̀tá wọn wò pé eléyìí ti ń ṣe tọ́lọ́hún ẹ má dà á láàmú ẹ má fara ní Ọlọ́run fúnra rẹ̀ ò ní gbà kẹ́yìn ó fara ní
wọ́n wá ní ọ̀dà bẹ́yẹn bá wá gbin igi kan èyí mọ́ bóyá ẹni tó bá máa ń gbin èso àbẹ́ ẹni tó bá máa ń rìn síbi tó bá gbin nǹkan á máa kíyèsí pé tí ọ̀gẹ̀dẹ̀ bá pọ́n téèyàn bá tètè já àwọn yóò máa lọ bẹ̀ ayé yóò máa jẹ́ bẹ́ẹ̀ ni ìbẹ́pẹ náà àwọn yóò máa jẹ́ àwọn á ní gbogbo àwọn yìí tí àwọn ẹyẹ tí wọ́n bá tó ń sàjẹ́ lára àwọn tẹ́ gbìn yẹn náà sọ́dà kàtòlẹ́hù sàárà ni ó máa jẹ́ fún ọ pé ọ̀sẹ̀ sàárà ó sì máa gba ládàá rẹ̀ Olúwa wa ní gbogbo ẹ̀dá yòówù tó bá já sí pé ní ó bá ṣe tèmi Ọlọ́run ó ṣe sàárà nítorí tèmi Ọlọ́run àti tànábì wa Muhammad irú àwọn ẹni bẹ́ẹ̀ ó ti tẹ̀lé ti tèmi Ọlọ́run nù ó sì tẹ̀lé tànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run wa ní ẹni yòówù tó bá tẹ̀lé tọ́ Ọlọ́run tó tẹ̀lé tànábì wa Muhammad irú ẹ̀dá bẹ́ẹ̀ wákàtí fáṣà fàwọ̀sán àṣemà ó ti jèrè láyé ní àti lálùkìyámà gbogbo ẹnìkọ̀ọ̀kan Ọlọ́run kà wá náà kẹ́ni tí ó jèrè nítorí pé oríire wọn ní kò ní fẹ́ jẹ́ kéèyàn sùn àfi iná sàádàtà amúrún lẹ́sà yúdírẹ́kọ̀ a alu sàádàtì ìlà bèlìmọ̀kọ́dírún alu sàádàtì ìlà bèlìmọ̀kọ́dírún màrúmọ́tún líhùnásí tọ́ọ̀lì bí iná làá wakari osakon alaka omu bitaisiri wakari osako alaka omu bitaisiri kí èèyàn gbìyànjú kó lè mú nínú tọ́lọ̀ ń bá fún kó fi ṣe sàárà kó fi ṣàánú fún aláìní àfáàní oríire ni o àwọn àni oríire tá a wí lẹ́ẹ̀sà yúdírí kù wa gbogbo èèyàn kọ́ ni máa ń lè ṣe é àwọn bàbá ní irun mú lówó kò ṣe é fàtú ẹ̀dá tọ́lọ́hún bá bùn tó bá lè ná ṣé bọ́lọ́hún fẹ́ ṣàánú ẹ̀ ní ṣé bọ́lọ́hún fẹ́ ṣàánú ẹ̀ ní ṣé bọ́lọ́hún fẹ́ ṣàánú ẹ̀ ní. ẹni tọ́lọ́hún bá fún tó bá wò ó pé ní ṣé bọ́lọ́hún ló fún un tó náà wá ń fún àwọn èèyàn ní tí yóò rí ń bẹ́ẹ̀ òun náà yóò kọjá agbára rẹ̀. àfáà wa ní gbogbo èèyàn wa kọ́ ní oríire ni o ṣùgbọ́n gbogbo èèyàn kọ́ ní mọ́ ní ṣe kíni ní mọ́ ń lé ṣe. ó wá ní màárùmọ̀ tún léhùn náà sí tọ́ọ̀lì bí ìnà láhà. àwọn ẹ̀dá míì yóò máa wù wọ́n pé àwọn náà fẹ́ máa ṣe dáadáa àwọn fẹ́ máa ṣàánú aláìní ṣùgbọ́n Ọlọ́run kò ṣe kíni kò ní ìyànda fún wọn. wọ́n ní táwọn ìlú yìí wàkárí òzáàkù aláàkáòmù bíta ìṣírí àwọn ẹlòmíì sì ní kódà ní dára wọn ní béèrè rẹ̀. kò ní lérò kó wọn ó ṣe sàárà kó wọn ṣe tásìkò tó bá sì tó báyìí nìkan sì dé pé alájà yóò sì wọ̀ tó wò sí kò tiẹ̀ ní ká á kò bu yóò sì bu owó gbà síbi tó tọ́nà tánà bí lọ sọ gbà. Ọlọ́run ní máa ṣe bẹ́ẹ̀ gbogbo ojú àwọn tí Ọlọ́run ti fi rọ̀ lọ́rùn bẹ́ẹ̀ tí wọ́n ń lè ṣètò ọlọ́mọ ní wọn lára. àmín àmín àmín. wọ́n láà pé ní àwọn ò ní ẹ̀dá lára ọlọ́mọ ní àwọn náà lára. àmín. gbogbo ẹni tí irú ẹ̀ náà tó wọ́n wò mí náà kí n mọ tọrẹ kí n mọ ṣàánú kí n mọ ṣe sàárà kí n mọ fún aláìní Ọlọ́run yóò dábàá náà kárí ṣe. àmín. nítorí oríire ń bẹ́ẹ̀ o ṣùgbọ́n gbogbo èèyàn kọ́ ni máa ń lè ṣe Ọlọ́run káwa náà kọ́ ẹni tí yóò lè ṣe oríire náà káwa náà kẹ́ni tí yóò lè ṣe sàárà káwa náà kẹ́ni tó jásí pé ní yóò rí àánú gbà níwájú Ọlọ́run nítorí Ọlọ́run sọ nínú Al-Qur'ani yìí pé látànálù lil birra àtà tó ń fi kú mímọ́ tó yìíbo wà má tó ń fi kú mi ṣe ìfàínà láàbì àlèmù Olúwa ní tí wọ́n ń pè ní oore àti ìlérí àti ìlérí àánú gbà lọ́dọ̀ wọn Ọlọ́run àtà tó ń fi kú mímọ́ tó yìíbo náà àfi tí ẹ̀ ń bá ná nínú tí ẹ̀yin náà nífẹ̀ẹ́ sí. tábà wo gbogbo ayé wà lẹ́ àkọsẹ́ni tí ò nífẹ̀ẹ́ owó. àbáwọn kan sọ ń jọ sí pé wọ́n ní àwọn nífẹ̀ẹ́ owó ta ni ò nífẹ̀ẹ́ owó. kò sí o. ọmọ kékeré nísìn ó nífẹ̀ẹ́ owó àgbàlagbà ó nífẹ̀ẹ́ owó gbogbo kálukú la nífẹ̀ẹ́ owó kò sẹ́ni tí ò nífẹ̀ẹ́ owó ẹni tí wọ́n ń tan rẹ̀ lóko. Ọlọ́run wá ní ẹ̀ tí ilé ṣe kí ni ẹ̀yin náà ẹ̀ tí ilé rí rere ṣe ẹ̀yin náà ẹ̀ tí ilé rí bíràdá ẹ̀ tí ilé rí dùnú Ọlọ́run àfi ó dìgbà tó yẹ pé ní kíni tí wọ́n fi kú mímọ́ tó yìnbó náà àfi sẹ́yìn náà ń bá ná nínú tẹ̀sí kíni tẹ̀ ẹ̀ nífẹ̀ẹ́ sí. ọwọ́ ni àmọ́ tó fi kú mi ṣe fàáyínà láhábì àlèmù gbogbo tí kálukú bá wá ná nínú owó iyì mọ́ ẹfúnyàn lásọ ni iyì mọ́ ẹfúnyàn lóúnjẹ ni iyì mọ́ ẹbùnyàn ní mọ́ṣáláṣí ni abẹ́bùn nílé ni fàáyínà láhábì àlèmù Ọlọ́run ló ń ṣe kíni òun ti mọ̀ lásìkò tẹ́ ń ṣeun ó ti rí ó rí
ipe ẹ ṣe sàárà o ipe ẹ ṣàánú fún yàn ẹ ṣàánú fáláìní o ipe ẹ ṣe dáadáa báyìí o ọlọ́run wa ní gbogbo ní tẹ́sí òun ti òun náà ti ṣe kíni fàyójà sí ìkùn bí yìí yóò sì san kálukú lẹ́sàn tó ṣe kíni tó ṣe gbogbo kálukú wa ẹja gbìyànjú ká ṣe dáadáa nítorí téèyàn bá ṣe dáadáa yìí ọ̀sẹ̀ sàárà fún yàn ni ọ̀sánú àbí ọ̀tí ẹ̀sánú bí àwọn èèyàn bá rí ọ wọn ò kí ọ pé lágbájá àwọn èèyàn rí ni bàbá wa ààrẹ ọlọ́run bá ní kẹ́ wọn nígbà tí ààrẹ ń bẹ láyé tí a bá dé òde kan tí ààrẹ bá débẹ̀ gbogbo kálukú wa ni wọn máa ń dùn pé ẹlẹ́họ̀ jẹun lé òní ó dáa òní ó dáa tó àwọn èèyàn wọn ń sọ bẹ́ẹ̀ níṣojú wọn o nígbà táwọn tó ń sí mọ́ náà gan ṣébí la tó ń sọ nísìnyí tó bá ṣe pé bá máa hàn á lè mọ̀ lóde náà bá ṣe báwọn èèyàn sì máa wí náà nù. gbogbo irú àwọn èèyàn bẹ́ẹ̀ tọ́lọ́ tó wá ṣàánú bẹ́ẹ̀ fún lónìí wàhálà ẹ dákun ẹ má jẹ́ oṣù wa ẹ sì má jẹ́ ó rẹ̀ wá ẹ jẹ́ á ṣe sàárà ká ṣàánú fún ẹni tí ò ní kọ́lọ̀ lè bá ṣe kíni kó lè bá ṣàánú àwa náà. Olúwa ní àrọ́ ìmúnà ànábì sálámà ó ní àrọ́ ìmúnà yẹ́rẹ̀ àmú rahman ẹni tí ń bá ń ṣàánú yàn tí ń kẹ́yàn ọlọ́run ṣe kíni yóò kẹ́hùn náà. Nàfi mọ̀ pé ọlọ́run kẹ́mi kéèyàn kẹ́mi kéèyàn kẹ́mi kọ́ ọlọ́run kẹ́mi ẹni ayé bá kẹ́ ọlọ́run ló kẹ́ ọlọ́run kẹ́mi kéèyàn kẹ́mi kéèyàn kẹ́mi kọ́ ọlọ́run kẹ́mi ẹni ayé bá kẹ́ ọlọ́run ló kẹ́. ẹni tí ẹnìkan bá ṣàánú fún táyé bá kẹ́ tá ń ṣàánú wà lẹ́yìn ọlọ́run ló kẹ́ gbogbo ẹnìkan kan ọlọ́mọṣà kẹ́ wa kò sí àsìkò اللهم صل على آمين صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Akí bàbá wa Sheikh Muhammad Taofeek Amotuto chief missioner ìjọ Nasrullah Al-Fatih láàrin ìṣẹ́jú kan sí kejì mo tún padà bọ̀ wá lórí ètò yìí fún ẹ̀yin tí ẹ fẹ́ kí wọn àtẹ̀yìntì ẹ fẹ́ béèrè láàrin ìṣẹ́jú kan mo tún padà bọ̀ ẹ má bá mi kálọ ẹ ṣé.